mo dé ìyẹ̀rẹ̀ tewé adé mo bọ̀ ìyẹ̀rẹ̀ tẹ̀bọ̀yè ọba tẹ́rẹ̀ káyé kábíyèsí ọba ìmọ̀ bẹ̀rẹ̀ tó ń pín ẹ̀dá mojúbà rẹ o èmi afirùngbọ̀n yẹ̀kẹ́ bí àgbà mùsùlùmí èmi afìlànà ṣọ́ọ̀ṣọ́bọ̀ arọ́bí odù aláṣàyàn ọ̀rọ̀ tòun ọ̀ṣọ́ èrùbù onígbà òun lọ́nà fún ṣàròfọ̀ ẹ̀yin ará ẹ̀yin gidi kò dẹ̀ ń gbóhùn mi ń dán èdè ìjì mo jí nẹ́rìn mo gbọ́ kórogùn kan lákọ bá àràgbádá rẹ̀ sì sọ̀kú tún ṣọ̀ṣọ̀ṣọ̀ ibi mo bèbí pé kíde ìdáhùn ayọ̀ nẹ́rìn wọ́n fi pàdé mi wọ́n ní Olanrewaju Majekodunmi nẹ́rìn sọjọ́ òbí ọlọ́dún nẹ́rìn mọ́ tirẹ̀ lọ́dún ọ̀yá mọ́ tirẹ̀ nílé rá ọba àlùfọ̀n mọ́ tirẹ̀ lẹ́rìn Olanrewaju Majekodunmi mọ́ tirẹ̀ lọ́jọ́ tòní ọpẹ́ ńlá ní fẹ́lẹ́dùmarè o Olanrewaju Majekodunmi kíde ìyókò ní dúpẹ́ kíde ìyókò ní fẹ̀mí ìmoore hàn ọ̀pọ̀ nínú àwọn ìyẹ́jíjọ jẹ́gbẹ́ nẹ́rìn ń bẹ láyé bí aláìsí ọ̀pọ̀ nù wọ́n ń bẹ nílé ìwòsàn ọ̀pọ̀ nù wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra Olanrewaju ìrẹ̀ ń bẹ láyé ò ń bẹ láàyè rere ìyẹn màmá tọ́pẹ́kẹ́ o kọ́rọ́pọ́tọ́ bí ọ̀ká akúrúyẹ̀jọ́ ẹlẹ́yinjú àánú ọ̀rẹ́ mẹ̀kúnnù ó ti ṣe iná Èdùmàrè dá ẹ sí kó rí múrẹ̀ ṣe o ọdọọdún náírà ń rórógbó ọdọọdún náírà ń ráwùsá ọdọọdún náírà ń rọ̀mọ́bì lórí àtẹ kọ́dún èyí ó sàn ẹ́ sówó kó sàn ẹ́ sọmọ àtàìkù baálẹ̀ ọ̀rọ̀ bí kú bá ń pa àwọn lẹ́wọ̀rọ̀ kò ní wọlé tọ̀ ẹ́ wá agẹmọ kì í kú ní màjèsí ó dijọ́ Yorùbá fọ̀ parin o ilẹ̀ adúmáradán Olanrewaju arẹwà ọkùnrin yìí obìnrin kò lọ́nà kó káwọ́ lérí ìgbélé kò bá jọ́kọ ẹni a sì jáàlì ẹni olówó orí Adéjùmọ̀kẹ́ Ọláyínká aya àtàtà amọ́lóló bí ọjọ́ amọ́lẹ́sẹ̀ bí àlárì abiyamọ afọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ àlòpẹ́ àlòtọ́ nẹ́rẹ̀ẹ́dà ńlọpẹ́ Èdùmàrè àṣẹ yín lọ́rẹ̀ ara yín kalẹ̀ àṣẹ Èdùmàrè o toko lẹ́gbàá láké nẹ́ẹ̀rọ ti ṣẹ̀ wá Olanrewaju ọmọ toko mòdè dára lé wọ́n bèrè toko mòdè dára wọ́n bèrè àjèjì ọmọ ọjà ní mògùn ará àjàmọ̀ ọmọ ipò ń pọ̀rọ̀rọ̀ láàbọ̀ ọjà ọmọ àǹjà nítorí ọjà ń bèrè pé kí ni wọ́n ń ṣe lẹ́yìnkùlé òun Olanrewaju Olanrewaju o abilákèrè mo mọ̀ abilákèrè mo mọ̀ n kò mẹja lákìṣòro ará ké màjò méjì ọmọ àjọgbẹ̀rú màjọgbẹ̀kọ ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìnìyàn nílé bàbá ìbí ẹ lọ́mọ bàbá yín ní ẹ̀rọ ọlọ́ká 16 abẹ́rẹ́ 6 lẹ́gbẹ̀ẹ́dú ọ̀rà èyí àwọn aríkókó kò ṣàwọn àwòrán àwọn lákè méjì ará ké òròkì ọmọ tẹ́sí ọmọ olúbèbè ọmọ òṣùpá ìbò òwúrọ̀ jáde ọmọ akétépe tí erin àjèjì kan kì í bá wọn múlẹ̀ láké ìbá bá wọn múlẹ̀ láké bó lè pẹja kó pẹja bó lè pààrọ̀ kó pààrọ̀ ìgàngán inú odòrè kó má pa ọmọ ẹ̀rìn mọ́ lásábà ọmọ onígbẹ̀dùn rọ̀yìn Olanrewaju ó yá wá nìṣó ẹ̀gbá náà rè wọ́ ẹ̀gbá ọ̀gbàgbà ìgbanisówó ẹ̀gbá ọ̀gbàgbà ìgbanisọ́mọ ẹ̀gbá ọ̀gbàgbà ìgbanisí baálé àìkú ọ̀rọ̀ ẹ̀gbá ọmọ àbàtàbùtù ọlọ́rọ̀ ẹ̀gbá ọmọ eríjogún ọlá ẹ̀gbá ọmọ òṣìlẹ̀kùn pálẹ̀kùndé ẹ̀gbá ọmọ àrídì ògo lójú ogun ọmọ ará ké màjò ọmọ màjò jólọ́fà gbódìndí ẹni ọmọ àjọgbẹ̀rú màjọgbẹ̀kọ ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sinìyàn ọmọ ẹja ìgbénu búṣoró ọmọ ọ̀sán làásù tọ́ òru làṣekà olùyẹn bá ṣèkà lọ́sàn kò ní farare lọ ọmọ atẹ́niwíjọ́ ọmọ asẹ́ ìmú kíkan 5 nẹ́rọ̀bà ìbẹ lábẹ́ olúmọ aláké orí ẹ̀gbá ọba aládé ni o ọ̀ṣìlẹ̀ ọba aládé ni o ọba aládé náírà àgùrà ń ṣe ọba aládé náírà olówú olúbara ńkọ́ ọba aládé náírà òun nẹ́ẹ̀kẹ́ o ẹ̀gbá gbalé ẹ̀gbá gboko
Ẹ̀gbá pọ̀ lápọ̀ wọ́n dìlú ńlá Ẹ̀gbá ìgbà gbogbo àwọn gbọ́n ọkọ̀ ọmọ tiẹ̀ sábẹ́ ewé adìẹ gbọ́ ó fìyẹ́ bó tirẹ̀ mọ́lẹ̀ bàbá yín gbọ́ wọ́n kọ́ mọ́ tí wọ́n sábẹ́ Olúmọ Ẹ̀gbá ọmọ ajífọwọ́ àlejò bọ́nu ìgbàkúgbà nẹ́ẹ̀rí bàbá yín jàre ẹjọ́ ọmọ aláké ìfọlájagun Ẹ̀gbá fọlájà àwọn fètèjà Ẹ̀gbá ọmọ onígbẹ̀dú àlùlà Ẹ̀gbá ọmọ onígbẹ̀dú àlù lówó lọ́wọ́ Ẹ̀gbá ọmọ orùn lọ́tà Ẹ̀gbá ọmọ yúmùyúmù lóró ń ké Ẹ̀gbá ọmọ yúmùyúmù lóró ń kùn ọ̀yàyà 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 ìyá mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi èmi lọ́mọ lákèsì ọ̀yàyà rẹ̀ mo mọ̀ n kò mọ̀ di ká má rojú korokoro Ọlágòkè nẹ́rẹ̀ mi jẹ́ Fádípẹ̀ lẹ́rọ orúkọ bàbá mi àfinùgbọ̀nyẹ̀ òkè bí àgbà mùsùlùmí Dúdúparíọlá Dúdúparíọlá Dúdúparí ẹwà ó parí ìmọ̀ ó parí òye dúdú ìmọ̀ dúdú kì í ṣe tọ̀bùn rárá ọba Èdùmàrè rèjogún rẹ̀ mi o.